mọ̀ bóyá Yahya Gambari ti rí petition yẹn rí ẹ bá ń fi hàn. mo ti rí. ẹ filẹ̀ ẹjọ́ mu lọ́wọ́ báyìí. Chambers àbí àwọn tó kọ lẹ́tà yẹn so mọ̀ wọ́n rí personally pé ẹ ríra yín rí báyìí láwọn lawyers tó kọ. mo mọ àwọn lawyers mo mọ àwọn tó kọ. Good. Now àwọn information tí wọ́n kọ síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ti kà á jáde tí gbogbo àjọ gbọ́ ṣé ìwọ náà ló fún wọn láwọn information yẹn bẹ́ẹ̀ gbogbo tí wọ́n kọ síbẹ̀ báyẹn. nǹkan tí mo sọ níjọ́ tí a lọ sí station náà àwọn nǹkan náà ni wọ́n kọ síbẹ̀. ok àwọn kan tó sọ ní station náà ni. tí mo sọ lẹ́nu jáde. ní station wo ni. ní Alágbọ̀n. lọ́wọ́ sí pé n tẹ́ ẹ sọ mọ́ bínú sí mọ́ bẹ̀rù sí mọ́ rí nírí pé mo fẹ́ dààmú rẹ̀. no. a kàn fẹ́ fi ìdí òdodo tó gbé wá bá wa múlẹ̀ ni tó ti kọ́ra kìí ṣe pé báyà ń tá a fẹ́ lò against rẹ̀ ni mo ṣe ń béèrè. nígbà tó di pé Alágbọ̀n ni o ti ṣàlàyé fún wọn bó lè ṣe wá dọ́dọ̀ àwọn lawyers torí pé Alágbọ̀n èèyàn lè wọ ọbẹ̀ lọ èèyàn lè wọ any police station lọ kó sì lè lodge complaint kó wọ́n sì take his step. bó ṣe dọ́dọ̀ wọn èmi ò mọ̀ pa. No. Good. but mo kàn mọ̀ pé mo lọ lodge complaint. Okay. náà gbogbo tó wá sọ síbí yìí nísìnyí sóòótọ́ ni. gbogbo ẹ̀ pátá àkọ́kọ́ ni pé wàláhì azim kò sí pé bóyá à ń fọ́ọ̀sì èèyàn láti sọ̀rọ̀. àkọ́kọ́ ni pé kó tó di àsìkò yìí kó tó di pé Malam Yusuf máa gbé nǹkan tí wọ́n gbé jáde mo fi ilẹ̀ tí máa wọ̀ sùn búra mo ti ń gbìyànjú. Ọlọ́run ni o fi búra. mo fi Ọlọ́run ọba búra mo ti ń gbìyànjú. Ọlọ́run ni torí pé Ọlọ́run ló yẹ kí mùsùlùmí máa fi búra ni o. àgbọ́yé sá mo ti ń gbìyànjú láti tọrọ àforíjì lọ́wọ́ Malam púpọ̀ torí mo ṣẹ̀ wọ́n mo ṣẹ̀ ẹlẹ́dàá wọn mo ṣẹ̀ wọ́n mo ṣẹ̀ ẹlẹ́dàá wọn wàláhi tàlá ìsúnmọ́ bílá ìlẹ̀sí láìláhìlá wà mo ṣẹ̀ wọ́n mo ṣẹ̀ ẹlẹ́dàá wọn. kódà mo ti bá àfọ oníyàwó mẹ́ta sọ́ọ́rí kó tó di pé Malam gbé nǹkan tó ẹlòmíì lè rò pé bóyá torí nǹkan tí wọ́n tó gbé jáde gangan ló bá mi lẹ́rù jù but mo ti bá àfọ oníyàwó mẹ́ta sọ́ọ́rí kẹ́lẹ́ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí mo dẹ̀ ṣẹ̀ wọ́n ni pé àkọ́kọ́ èmi àti Malam mi ò rí wọn rí sójú lẹ́yìn orí mídíà tá a ti ń wo program wọn. ẹlẹ́ẹ̀kejì kò sí conversation kan tó gba wájú wa rí láyé nígbà bóyá conversation kan tiẹ̀ ṣe mistake gbà àárín àwa àti èmi àti Malam kò ṣẹlẹ̀ rí kò sí nǹkan kan tó so wá papọ̀ kò sí anything. nígbà tí mo dẹ̀ lọ lodge complain tí mo lọ ta lọ lodge ní Alágbọ̀n gbogbo ẹ̀ náà irọ́ ni kò sí èyí tó jẹ́ òótọ́ ń bẹ lórí pé tọ́pìkì kidnapping yẹn gangan irọ́ ni kò sí nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ kidnapping so
Málàmù tí mo wá fi sí èmi àti Málàmù àjọ lájọ sọ̀rọ̀ kankan rí, kò sí kankan tó pawọ́pọ̀ rí, kódà n sọ̀rọ̀ lórí mídíà rí kí n dárúkọ mọ́ rí àbí bú wọn rí. Ṣùgbọ́n eléyìí tí mo ṣe ní abẹ́lẹ̀ yìí ó ní agbára, torí pé mo máa ń nọ́tìsì pé tọ́lọ́hun bá ń sọ̀rọ̀, tọ́lọ́hun bá ń ròyìn ìyà ọjọ́ àlìkìyámà, Ọlọ́run máa sábà fi ṣẹ̀dídì sí nígbà tọ́lọ́hun ní làyín ṣàkárí tí mo náà ti dáná ọkùnrin wọ́n làyín kàfárí tún ìní àzàbìlà ṣẹ̀dídì. Ọlọ́run máa ń ní ìyà tá a fi jà àwọn alábòsí kèfèrí ní onírọ́ ní ìyà tó le koko. Kò wá ní da kéèyàn jìyà láyé kéèyàn tún já sálì kìyàmọ̀ kéèyàn tún jìyà. Kò dẹ̀ sẹ́ni tó mọ̀gbà tó ní kálukú wọ́ọ̀kù. Ẹnìkan ló ń ṣe live program jò ní tó gbàbẹ̀ já sálì kìyàmọ̀. Gbogbo nǹkan yín dẹ̀rí yìí Ọlọ́run á bi wá bá a ṣe ṣe. Wàláhi tàláhi summa billahi allazi la ilaha illa huwa. Mo dídì wá tọrọ àforíjì. Mo dídì wá tọrọ àforíjì. Kódà kó já sí wípé bóyá kí wọ́n rán mi lẹ́wọ̀n lọ́ máa fi ṣàforíjì láti fi yọ́nú sí mi tọ́lọ́wọ́n ọba ó fi foríjì mi. Wàláhi tàláhi mo rẹ́dì. Torí pé ẹni téèyàn ò bá sọ̀rọ̀ rí, téèyàn nǹkan kan ò pawápọ̀ rí, kéèyàn dẹ̀ fi wọ́n sínú ọ̀rọ̀ kidnapping tí ó bá kí n ṣe pé Ọlọ́run ṣe wọ́n léèyàn tó ṣe wọ́n ni ọ̀rọ̀ yẹn lè já wọn síbi tí wọ́n lérò lọ́jọ́ ọ̀la. Wàláhi tàláhi summa billahi allazi la ilaha illa huwa. Mo ń fi àsìkò yìí kẹ́nìbọ̀dì má wo bí mo ṣe ń sọ̀rọ̀ o, kó jọ torí Ọlọ́run kó bá mi bẹ̀ Málàmù kí wọ́n dáríjì mi, kí wọ́n sì foríjì mi dénú, kí wọ́n yọ́nú sí mi pátápátá. Gbogbo complaint tí mo lọ́jì tá a sọ nípa wọn yìí kò sí kankan tó jọmọ́ bẹ́ẹ̀, kò dẹ̀ sí kankan tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. Kí wọ́n jọ torí Ọlọ́run, torí ní tó bá di jálì kìyàmọ́ Ọlọ́run ní nàzábà rọ̀bíkà làwákì ọmọ ńlá omi dáfì yìí tí ìyà Ọlọ́run bá dé kò sẹ́nìkan tó lè gbàyàn lẹ̀. Olúwa ẹnìkan ló máa kú àtẹrù ẹ̀ tó bá di jálì kìyàmọ́. Gbogbo àwọn tó ń wà pẹ̀lú ẹ pé ṣe báyìí wọn ò ní sí bẹ́ẹ̀ pẹ̀lú ẹnu sáré. Ìwà tọ́lọ́run ìwà àti ihun tó bá ṣe ni. Nítorí àlìkìyámọ̀ mi olówó á mú mi tí mo fi wá sáré àti tọrọ àforíjì lọ́wọ́ Málàmù, torí tó bá dáríjì mi ò lè rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run, torí pé ọ̀rọ̀ yẹn ó lágbára, ó ní weight. Ó yẹ kẹ́ni tó bá ní làákàyè púpọ̀ náà understand wípé ẹni tí téyàn ò mọ̀ rí téyàn ò pàdé rí kéèyàn dẹ́ include orúkọ ẹ̀ mọ́ kidnapping. Àti ẹ̀sìn gbọ́ pé bóyá àwọn tàtijọ́ sọ bóyá àtijọ́ sọ̀rọ̀ rí, ṣùgbọ́n ẹni téyàn ò tiẹ̀ bá sọ̀rọ̀ rí rárá tí kankan ò ṣe mistake dàyàn pọ̀, báwo lèèyàn ṣe fẹ́ defend ẹ̀ níwájú Ọlọ́run? Mo fi àsìkò yìí mo fi ń bẹ gbogbo ayé kí wọ́n jọ torí Ọlọ́run kó bá mi bẹ Málàmù, kí wọ́n jọ torí Ọlọ́run kí wọ́n yọ́nú sí mi. Mo fi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, mo fi bàbá wa Adépọ̀jù, mo fi ìfẹ́ tẹ́ ní sí wọn mo fi pẹ̀yìn ẹ jọ torí Ọlọ́run ní túbú ìlàlá ìtàbàtà náà sún án. Mo wá fi ọwọ́ mi méjèèjì mo wá fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ni tí mo dẹ̀ fi túbá níwájú Ọlọ́run, tí mo dẹ̀ fi túbá níwájú Ọlọ́run. Ẹ ṣá jókòó náà. Kí lè rí àforíjì yín lọ́dọ̀ Ọlọ́run. Ẹ dákun torí t'Ọlọ́run. Ṣá jókòó. Gbogbo nǹkan tí mo lọ́jì sí ni wàláhì irọ́ ni kò sí kankan tó jọmọ́ bẹ́ẹ̀. Gbogbo orúkọ látòrí Àfà Saidi Shittu, Àfà Abdullahi Mustapha, Engineer Azeez tó fi dórí Àfà Àfọlọ́nṣọ́, Àfà wa oníyàwó mẹ́ta, kò sí kankan tó jọmọ́ ọ̀rọ̀ kidnapping lórí ọ̀rọ̀ yìí, kò sí kankan tó jọmọ́ kidnapping. Ìkọ̀kan ò dẹ̀ bá kidnapping mu. Jókòó please feel at home, wọ́n ti sọ yẹn feel at home so ti yé. Kò sí kankan tó jọmọ́ bẹ́ẹ̀. Okay. Wàláhì kò sí kankan tó jọmọ́ bẹ́ẹ̀. Nàgbà tó ń sọ̀rọ̀ nísìnyí o ní nígbà tẹ́ ẹ lọ sí Alágbọ̀n ó túmọ̀ sí pé ìwọ nìkan kọ́ ló lọ, àwọ àtàwọn àwòlẹ́jọ́ lọ. Feel free. Àwa àtàjọ lọ kò ṣàwọn tí mo mọ̀ dáadáa, bí káàyàn kọ̀ wá pàdé yàn níbì kan
kò ń ṣe àwọn tí mo bẹ irú àwọn èèyàn tó wọ́n ṣe èèyàn pé ó yá ẹ lọ ẹ pàdé níbi báyìí kẹjọ lọ síbi báyìí so kò ń ṣe àwọn tí mo mọ̀ dáadáa. it's okay I'm satisfied now ìmọ̀ bóyá àwọn colleagues ni ó tún lè ní ìbéèrè àmọ́ finally Malam play àwọn audios kan fún wa nísìn so o lè confam fún wa pé ìwọ náà ni lọ sọ̀rọ̀ ń bẹ̀ àbí ìwọ lo release rẹ̀ fún whoever tó bá release rẹ̀ fún bó sì ṣe pé Malam náà ni. statement tí mo. audio tí wọ́n play nísìn. audio tí wọ́n play èmi gangan ni èmi gangan ni mo send díẹ̀ sí wọn èmi gangan ni. It's okay.